Ẹ kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọ̀bọ̀fálẹ́yẹ. Iléeṣẹ́ ti ètò ẹ̀kọ́ ti ṣe àtẹ̀jáde ọ̀rọ̀ yìí wípé ìṣirò mathematics nínú ìwé èsì ìdánwò ti Senior School Certificate Examination (SSCE) kò ní jẹ́ dandan mọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ lọ kẹ́kọ̀ọ́ gboyè ní ilé ẹ̀kọ́ gíga ti yunifásítì àti polytechnic tí ó bá jẹ́ pé iṣẹ́ Arts àti Humanities ni akẹ́kọ̀ọ́ náà fẹ́ lọ ṣe. Ọ̀rọ̀ yìí wà nínú àkọsílẹ̀ tí agbẹnusọ fún Iléeṣẹ́ Ètò Ẹ̀kọ́ Fọláṣadé Boríowó sọ jáde síta ní ọjọ́ Ìṣẹ́gun ní ìlú Àbújá. Iléeṣẹ́ Daily Post ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ yìí pé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni wọ́n ti kàn nípa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ wọlé sí ilé ẹ̀kọ́ gíga kọ̀ọ̀kan lórílẹ̀-èdè láti dájú pé akẹ́kọ̀ọ́ ní ìwé èsì ìdánwò tó péye 5 papers credit èyí tí ó gbọ́dọ̀ ní ìṣirò àti èdè òyìnbó mathematics àti English nínú kí ó tó di pé ó wọlé sí ilé ẹ̀kọ́ gíga èyí tí àwọn akẹgbẹ́ wọn ní Science àti Social Sciences náà ṣe. Ètò ìtọ́sọ́nà àpapọ̀ láti fi wọlé sí ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè yìí ni wọ́n ṣètò náà láti fi yọ ohun ìdènà tí ó wà nínú ètò ẹ̀kọ́ kí wọ́n bá lè jẹ́ kí iná ètò ẹ̀kọ́ máa túbọ̀ jó sókè sí ní gbogbo ìgbà àti pé ìgbésẹ̀ tuntun yìí wà fún gbogbo ilé ẹ̀kọ́ gíga jákèjádò orílẹ̀-èdè yìí. Ní àfikún, Mínísítà fún ètò ẹ̀kọ́ Túnjí Aláùsá ṣàpèjúwe ìgbésẹ̀ ìlànà tuntun yìí gẹ́gẹ́ bí ìlàkàkà láti lè rí àyè wọlé sí ilé ẹ̀kọ́ gíga gbogbo èyí tí ó wà ní orílẹ̀-èdè yìí pẹ̀lú ìrọ̀rùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Vanguard àti ọ̀pọ̀lọpọ̀ ìwé ìròyìn orílẹ̀-èdè ni ó gbé jáde síta. Ilé-ẹjọ́ Magistrate ti No Man's Land èyí tí ó kalẹ̀ sí ìpínlẹ̀ Kano tí adájọ́ Magistrate Auwal Abdulkadir ti fi ọ̀pọ̀lọpọ̀ afurasí sínú àhámọ́ yàrá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún ṣe lórí ẹ̀sùn ìdìtẹ̀ àti ìpànìyàn. Àwọn ènìyàn tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n pa olùkọ́ kan nípakúpa tí wọ́n sì tún yọ ojú rẹ̀ méjèèjì àti bí wọ́n tún ṣe kùn bí ẹni tí ń pa ẹran lẹ́yìn tí wọ́n ti pa tán. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọlọ́pàá tí ó wà nídìí ẹ̀sùn náà sọ ni pé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní àárín gbùngbùn abúlé Àbújá èyí tí ó wà ní ìjọba ìbílẹ̀ Shanono ní agbègbè ìpínlẹ̀ Kano. Wọ́n ṣàlàyé ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ọ̀daràn yìí pé ní ọjọ́ 22 oṣù kẹrin April 22 ọdún tí a wà nínú rẹ̀ yìí ni àwọn ọ̀daràn náà lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú ara wọn tí wọ́n sì gbé olùkọ́ yìí lọ sí ibi tí wọ́n ti ṣiṣẹ́ ńlá ibi náà. Níbẹ̀ ni wọ́n ti pa tí wọ́n sì tún kùn sí wẹ́lẹ́wẹ́lẹ́. Wọ́n tún yọ ojú rẹ̀ méjèèjì kúrò ní agbárí rẹ̀. Wọ́n tún wá fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n dá owó tí ó dín díẹ̀ ní mílíọ̀nù kan náírà (800,000 naira) láti fi bẹ àwọn ọ̀dọ́ ìlú náà lọ́wẹ̀ kí wọ́n bá lè rí àyè ṣiṣẹ́ ìpànìyàn náà. Agbẹjọ́rò Salman Garba bẹ̀bẹ̀ fún sísún ọjọ́ náà sí ọjọ́ mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Daily Post. Mínísítà ti ìlú Àbújá Nyesom Wike ti ṣàlàyé ìdí tí òun kò fi farahàn nínú ìpàdé ìgbìmọ̀ ti ìpínlẹ̀ Council of State meeting èyí tí ó wáyé lẹ́nu lọ́lọ́ yìí níbi tí wọ́n ti yan ọ̀jọ̀gbọ́n Joash Amupitan gẹ́gẹ́ bí alága àjọ elétò ìdìbò The Independent National Electoral Commission. Mínísítà ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ rẹ̀ jáde síta níbi ayẹyẹ ṣíṣí òpópónà Access Road ti Sector B Dakibiyu District, ìlú Àbújá ní ọjọ́ Ìṣẹ́gun. Wike wá ṣàlàyé síwájú wípé òun ti rán mínísítà ti ìpínlẹ̀ Minister of State Dókítà Maria Mahmood láti lọ ṣojú òun nínú ìpàdé náà tí òun sì lọ síbi iṣẹ́ mìíràn èyí tí ó ti wà nílẹ̀ fún ọjọ́ náà tẹ́lẹ̀ rí. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀rọ̀ àlùfàǹsá àti ìbanilórúkọjẹ́ ní ìròyìn tí àwọn ènìyàn sọ pé òun kàn mọ̀ọ́mọ̀ má lọ síbi ìpàdé náà nítorí ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn gẹ́gẹ́ bí alága àjọ INEC. Nínú àlàyé ọ̀rọ̀ rẹ̀ ló ti jẹ́ kí ó di mímọ̀ wípé láti bí ọ̀sẹ̀ tí ó kọjá ní pàtó Ọjọ́bọ̀ ni òun ti sọ fún ààrẹ wípé òun kò ní lè lọ síbi ìpàdé náà nítorí pé òun ní iṣẹ́ kan láti ṣe ní ọjọ́ náà. Ṣùgbọ́n òun ti sọ fún mínísítà ti ìpínlẹ̀ fún ìlú Àbújá láti lọ ṣojú òun níbẹ̀. Síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn sì tún sọ̀rọ̀ káàkiri wípé inú òun kò dùn sí ẹni tí wọ́n yàn gẹ́gẹ́ bí alága nítorí pé kì í ṣe ènìyàn tí òun fà kalẹ̀ ni wọ́n yàn. Ó wá sọ̀rọ̀ wípé kí àwọn ènìyàn máa ṣọ́ra lórí ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ káàkiri àti pé ó yẹ kí èèyàn ní àfojúsùn tí ó dára kí ó sì tún máa ṣiṣẹ́ tọ̀ kí a bá lè rí èsì rere gbà lórí àfojúsùn náà. Mínísítà wá fi èròǹgbà àtẹ̀jíṣẹ́ rẹ̀ ránṣẹ́
Lẹ́yìn ìpàdé náà ní Ọjọ́bọ̀ ọjọ́ 9 oṣù kẹwàá October 9 ọdún 2025 nígbà tí wọ́n yan Ọ̀jọ̀gbọ́n Amipitàn gẹ́gẹ́ bí alága INEC tí àwọn ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ kò tíì fìdí ipò rẹ̀ náà múlẹ̀, bí ó tilẹ̀ jẹ́ pé lórí ẹ̀rọ ìpéjọpọ̀ orí afẹ́fẹ́ online media platform, àwọn akọ̀ròyìn láti iléeṣẹ́ Sahara Reporters ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé aáwọ̀ tí ó wà láàrin mínísítà àti ààrẹ Bọ́lá Tinubu túbọ̀ ń peléke sí i. Èyí ló mú kí mínísítà náà rọra yọ ìpàdé náà sílẹ̀ tí ó sì rán mínísítà ti ìpínlẹ̀ lọ síbẹ̀. Ìròyìn náà tún sọ pé Wike ti sọ fún àwọn olórí ti àwọn ìpínlẹ̀ mìíràn láti má ṣe lọ sí ìpàdé náà àti kí gbogbo wọn jìjọ fa adájọ́ Abdullahi Mahmood Liman, ẹni tí ó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn Justice of the Court of Appeal sílẹ̀ gẹ́gẹ́ bí alága àjọ INEC. Ṣùgbọ́n Wike ń tẹnumọ́ wípé òun ṣiṣẹ́ fún ààrẹ Tinubu ni, tí òun sì tún ṣiṣẹ́ àkànṣe náà ní ọ̀nà tí ó dára, èyí tí ó jẹ́ ohun ìwúrí fún ààrẹ àti gbogbo ènìyàn tí ó sì tún ń pa àwọn alátakò lẹ́nu mọ́. Ó tún wá gbóríyìn fún ààrẹ wípé ó jẹ́ olórí tó dára, èyí tí ó jẹ́ kí ìṣèjọba ti ìlú Àbújá lè ṣe àṣeyọrí tó dára, àti pé nígbà gbogbo ni òun máa ń tẹnumọ́ wípé tí olórí bá ti dára, ó ti di dandan kí gbogbo nǹkan tí àwọn bá ń ṣe kí ó yọrí sí rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ilé ìjọsìn ti Anglican Diocese ti ìlú Èkìtì ti tètè tako ọ̀rọ̀ àhesọ tí ó ń jà ràìnràìn káàkiri èyí tí Babafẹ́mi Ojúdù, akọ̀ròyìn àti olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ òṣèlú sí ààrẹ àná tí ó papòdà, Ààrẹ Muhammadu Buhari, fi kan ilé ìjọsìn St. Paul's Anglican Church Ìṣẹ́ Èkìtì wípé ètò ìsìnkú tí wọ́n ṣe níbẹ̀ ni wọ́n ti sọ di ètò ìkówójọ. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook, Ojúdù ní ọjọ́ Ajé ni ó gbé ìròyìn yìí sórí rẹ̀, èyí tí ó ṣe àkọlé rẹ̀ ní àwọn abánikẹ́dùn ọjọ́ náà ti dìtẹ̀ nínú ìjọ The Day Mourners Rebel in Church. Ojúdù fi ẹ̀sùn kan àwọn olùdarí ìjọ tí wọ́n ṣiṣẹ́ níbi ètò ìsìnkú ti olóṣèlú Kẹ́hìndé Ajífọláwẹ̀, ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Kenny Iṣẹ́, wípé ṣe ni wọ́n tẹnu mọ́ ẹ̀bùn owó donation nínú ètò ìsìnkú náà, tí wọ́n sì tún ń dójú ti ẹbí olóògbé náà nípa sísọ pé owó tí wọ́n wá fi ṣọpẹ́ ti kéré jù. Àlàyé tí ó ṣe yìí ti jẹ́ kí ìròyìn náà tàn káàkiri ní kíákíá, èyí tí ó sì tún ń ru ọkàn àwọn ènìyàn sókè láti máa sọ̀rọ̀ lórí bí àwọn ilé ìjọsìn ṣe sọ ètò inú ìjọ di ọjà. Ìròyìn yìí ló mú kí ilé ìjọsìn Anglican Diocese ti Èkìtì tètè fèsì ní ọjọ́ Ìṣẹ́gun láti paná ìròyìn náà wípé ètò ìsìnkú náà lọ ní ìrọwọ́rọsẹ̀ àti àlàáfíà ní ìbámu pẹ̀lú ètò ìlànà àṣẹ ìjọ ti Anglican lápapọ̀, àti pé ìròyìn tí wọ́n gbé káàkiri náà kò dára tó, ó sì tún ń ṣini lọ́kàn. Àtẹ̀jáde àkọsílẹ̀ tí Daotian Communicator Venerable Samuel Agunbíadé buwọ́lù ní orúkọ Bíṣọ́ọ̀bù Èkìtì Diocese Anglican Communion, Reverend Andrew Ajayi ṣàlàyé wípé ìwádìí tí àwọn ṣe lábẹ́lẹ̀ fi hàn pé kò sí ètò ìkówójọ tàbí dídọ́gbọ́n gbowó lọ́wọ́ àwọn ènìyàn ju bí ó ti yẹ lọ tilẹ̀ wáyé rárá. Àwọn adarí ìjọ náà wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé ìyáàfin olóògbé Ajífọláwẹ̀ kò tíì ju bí ọmọ ọdún 60 years, bí ó tilẹ̀ jẹ́ pé kìí ṣe ọmọ ìjọ tí ó máa ń dá owó sínú ìjọ, ṣùgbọ́n wọ́n kàn fún un ní oore-ọ̀fẹ́ láti ṣe ètò ìsìnkú rẹ̀ nínú ìjọ yìí pẹ̀lú ọkàn àlàáfíà àti ìṣọ̀kan. Wọ́n tún wá ṣàlàyé wípé owó ọpẹ́ $200,000 200,000 tí Ojúdù dárúkọ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ yìí ni àwọn ọmọ ìbátan ẹgbẹ́ olóògbé yìí kéde pé àwọn ń san fún owó ìdúpẹ́ lórúkọ àwọn ọmọ olóògbé tí àwọn ènìyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà darapọ̀ pẹ̀lú wọn láti san. Èyí ni ọ̀rọ̀ tí fíkà ìjọ Venerable Kẹ́hìndé Adéọ̀nà sọ, tí ó yàtọ̀ sí ìròyìn tí Ojúdù gbé sórí ẹ̀rọ afẹ́fẹ́. Àwọn ọmọ ìjọ wá kó gbogbo rògbòdìyàn tí ó ṣẹlẹ̀ nínú ètò ìsìn ọjọ́ náà sórí ìgbésí aáwọ̀ debt dispute. Kì í ṣe ìwà tí àwọn adarí ètò tí ó ṣiṣẹ́ lọ́jọ́ náà hù. Àwọn ẹni tí ètò ìsìnkú náà ṣojú wọn jẹ́rìí sí ọ̀rọ̀ náà wípé àwọn ènìyàn kọ̀ọ̀kan wọlé lẹ́yìn ìgbà tí òjò fẹ́ bẹ̀rẹ̀ sí ní rọ̀, tí wọ́n sì lọ bá bíkà wípé olóògbé jẹ àwọn ní owó tí ó dín díẹ̀ ní mílíọ̀nù lọ́nà 20 náírà (18.5 million naira), tí wọ́n sì wá kọ̀ jálẹ̀ wípé ètò ìsìnkú náà kò gbọdọ̀ tẹ̀síwájú àyàfi tí wọ́n bá san owó tí olóògbé jẹ àwọn. Èyí ló jẹ́ kí adarí ìjọ náà
lo ọgbọ́n láti sọ fún gbogbo àwọn ènìyàn tí ó péjọ sínú ètò ìsìnkú láti yanjú ọ̀rọ̀ náà. Òun náà tún ní wàhálà tí ó tún ṣúyọ níbi àtẹ́ tí wọ́n ti lọ sin olóògbé náà sí. Àwọn ìjọ Anglican ti ìpínlẹ̀ Èkìtì wá kìlọ̀ fún àwọn ènìyàn lórí gbígbé ìròyìn ayédèrú káàkiri nítorí pé ó máa ń ba orúkọ tí ó sì tún máa ń tàbùkù ohun rere jẹ́, àti pé ilé ìjọsìn àwọn kì í ṣe ọjà bí kò ṣe ilé ààbò fún ìgbàgbọ́ òdodo àti ilẹ̀ àánú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Punch bákan náà. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.